Àwọn afẹ̀míṣòfò ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì kan ní Kwara, èèyàn 2 ló gbẹ́mìí mì níbẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí ti kéde wípé èèyàn 2 ló kú níbi ìkọlù táwọn àgbébọn ṣe sí ṣọ́ọ̀ṣì kan nílùú Èrúkò tó ń jẹ́ ààlà láàrin ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Kwara, tí ẹnìkan sì farapa lásìkò tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn lọ́wọ́ nínú ìjọ Christ Apostolic Church tó wà lágbègbè Èrúkò ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé àwọn àgbébọn pa 2 nínú àwọn olùjọ́sìn tí wọ́n sì tún pa àwọn kan sínú igbó. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétún Èjìrè Adéyẹmí sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá gbéná wojú ẹkùn àwọn àgbébọn tí wọ́n wá ṣọṣẹ́ ní agbègbè Èrúkò ọ̀hún lọ́jọ́ 18 ní déédéé agogo 6 ìrọ̀lẹ́. Ó sọ síwájú pé pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ṣe ni àwọn afẹ̀míṣòfò náà ná pápá bora. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Adékẹ́mi Òjó ti wá ṣe sàǹdákátà fáwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn fìjìláńtè lórí bí wọ́n ṣe tètè dá iná ogun ya àwọn àgbébọn ọ̀hún. Ó wáá fi dáwọn aráàlú lójú pé àwọn kò ní sinmi títí àwọn ò fi rẹ́yìn gbogbo àwọn àgbébọn ọ̀hún.